lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho wòlíì Tibetan fọ̀rọ̀ lẹ̀ o lórí ìdí tí Buhari ṣe gbọ̀rọ̀ lọ ní oṣù July tó sì jẹ́ pé oṣù July náà ni bàbá yìí ni wọ́n lọ ká Igboho mọ́lé ẹ̀ ní ìlú Ìbàdàn. Gbogbo làásìgbò tí Igboho dojúkọ lásìkò tí Buhari wà lórí àlééfà náà ni bàbá ìyànnà náà tí wọ́n mẹ́nubà. Kí ni wọ́n sọ nípa irú èèyàn tí Sunday Igboho jẹ́? Ta ni wọ́n sọ pé ó lè lé Igboho kúrò nílẹ̀ bàbá ẹ̀ àbí tí ò lè lé kúrò? Ẹ wo nǹkan bẹ́nu fọ́nrán yìí o. Àwọn nǹkan tí wọ́n kà sílẹ̀ nípa irú èèyàn àkàndá tí olóyè Sunday Igboho jẹ́ kì í ṣe kékeré o. Kódà ọ̀rọ̀ wáyé lórí bí Igboho ṣe máa ń sọ̀rọ̀ nítorí wọ́n ń béèrè ìbéèrè kan lọ́wọ́ bàbá yìí. Wọ́n ń béèrè lọ́wọ́ wọn pé Igboho tẹ́ ń wò yìí ó máa ń sọ̀rọ̀ bó bá ṣe rí nínú ẹ̀. Wọ́n sì ní ó yẹ kó máa fọ̀rọ̀ síkùn bí àgbà ni, níbi kò lè ṣe bẹ́ẹ̀ kó máa sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀ yẹn, kó máa sọ gbogbo ẹ̀ jáde. Bàbá yìí wá sọ kankan. Ẹ wò tẹ́ ẹ bá gbọ́ ohun tí bàbá yìí sọ nípa bí Igboho ṣe ń sọ̀rọ̀ tiẹ̀, bó ṣe máa ń fi gbogbo ọ̀rọ̀ tó wà nínú ẹ̀ hàn jáde. Ẹ wò ẹ̀rù á sì bà yín o nítorí pé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí kò lágbára kan bẹ́nu fọ́nrán yìí o. Lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho àti ohun tójú ẹ̀ rí, tójú ẹ̀ kàn lórí ọ̀rọ̀ pé ó ń wá ọ̀nà láti rí pé àwọn dáràndáràn ni pé wọn ò pa àwọn ọmọ Yorùbá mọ́. Ọ̀rọ̀ rẹ̀ o, ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu wòlíì Tibetan. Ẹ̀sà kò sí lean tó wà lórí Ìgbòho. Ẹni tó ṣòfin pé kí Ìgbòho má wọlé ti kú. So ẹ jẹ́ ká sin pẹ̀lú Buhari kí Buhari máa lọ pẹ̀lú plant ẹ̀. Buhari ló hate Yorùbá. Bẹ́ẹ̀ni July ló ní kó lọ pa Ìgbòho July 1. Then nígbà tí Buhari dẹ̀ máa kú ó kú ní July. Ṣé nígbà Ọlọ́run ṣe ìyanu? Òkú fọlọ́run ló kẹ́ ọ̀rọ̀ hallelujah. Ṣé rí kò sẹ́ni tó lè lé Ìgbòho kúrò lórí ilẹ̀. Kí ni Ìgbòho pààyàn? Ìgbòho òdó fàdíyà. Wọn gbọ́ pé obìnrin kan kú síbi tí wọn àti Ìgbòho lọ sí hòtẹ́ẹ̀lì. Kí lẹ̀sùn tí Ìgbòho ṣe tí tẹ̀lifíkún release ẹ̀? Dẹ́nà ẹ̀gbọ́n ẹ̀ ló wà lórí oyè. Dẹ́gbà tó fẹ́ sìnkú ìyá ẹ̀ ó wálé. Ta ló le? Ṣé bó wá sìnkú ìyá ẹ̀? Ṣọ́ra àwọn journalist àtàwọn blogger yẹn burú gan o. No, that was what. Ẹsẹ̀ fi wọ́ọ̀ sílẹ̀ kẹ́kẹ́ the president yẹ́rì mọ́tẹ́ mi sọ. Kí ni wọ̀nyí? Ẹ máa ń tètè sọ nǹkan di ńlá jù. Ṣé bí fámìlì Kanu ló lọ rìpọ́ọ̀tù bíi tí Kanu wà ní Kenya? Ẹ̀wọ́n dẹ̀ lọ mú wá ń bẹ̀. Sẹ́nẹ́tọ̀ ló gbowó orí Kanu. Wọ́n taṣẹ́ láti lé wọn. Yes, but tó tún lè kó yẹn fún Kanu tó bá ṣe tán. It's just pé owó táwọn Hausa kan fẹ́ waste in time yẹn. Wọ́n dẹ̀ ti mú wá ṣe wọ́n jẹ Kanu náà látọjọ́ ìwọ̀n jẹ́ náà. So ìyẹn ò dẹ̀ ní kó má ṣe nǹkan tí ó máa ṣe. So automatically ó dá bó ṣe sọ yẹn torí ìgbà tó fẹ́ lọ renew document ní Germany ní embassy ní Germany náà fi sọ pé he's a wanted man in Nigeria. You know, two sovereignty countries, a country, so they need to obey each other. You could remember the other time when they had our plane in Germany. Then Abacha said, no, in abroad. Then Abacha said they hold their own plane here too. So Igboho is freed. They will soon write it up because government is owing Igboho for the house they got burnt. Yeah. Then Igboho was to sue the federal government of what the bad thing they did to him. So don't worry about it. Don't be ruffled. Don't be perturbed. Igboho is a free citizen. Thank you, sir. Tó òun lẹ ti gbọ́ yìí o, ẹ̀yin èèyàn wa kí lè ròyìn. Ẹ ti gbọ́ gbogbo ohun tí bàbá yìí kà á lẹ̀, gbogbo ohun tí wọ́n sọ. Wọ́n ṣe yànnàná gbogbo ọ̀rọ̀ yìí lórí ọ̀rọ̀ Ìgbòho àti gbogbo ohun tó dojúkọ lórí ọ̀rọ̀ Yorùbá Nation lásìkò tí Buhari tó wà lórí àlééfà. Báwo ló ṣe rí lọ́dọ̀ yín? Kí ló túmọ̀ sí lọ́dọ̀ yín? Ẹ dá sí ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching. Náà lọ fún ìpolówó ọjà ẹ pé WhatsApp number page. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín.
Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.